Good day, ladies and gentlemen. Parent of justice, co-debater, and my fellow people. My name is Sidi to the interfere. Me, I want to interfere the man. The man is me leg by me. The man. What's the name? Not the man. Olaniyi Afanja Sanyeri, Ogba Master. The man is Ogba Master. Me, I want to ask the man. The man. I don't want to say man yagbe. Say me. You very well and very long. Zemon sit. Igbe. Why not go sit? Tell myself your sit. I dey sit. The man they sit. The man they sit. The man. Semon jẹun. Say me. Oúnjẹ bí food. Yeah, food. Semon jẹun. Mo máa ń jẹun o. Tó bá yẹ pé oúnjẹ jíjẹ, on làmàlà wà, on lẹ̀bà wà, on ní sú wà, on ní iyán wà, on ní láfún wà, mo máa ń jẹ gbogbo ẹ̀. Mo máa ń jẹun. The man they eat. The man. Ẹ kò sí ẹ̀kọ́là. Say me. Kọ́lá. Mo yojú yín fọ́ ẹ̀rí. Ntí mẹ́lẹ́kẹ̀ bẹ́ẹ̀ irun tó bò ló jẹ́ kẹ́ má rò pé mo kọ́lá. Ṣé ẹ̀sìnwín interview wà? Ṣé ẹ̀sìnwín? The man say man wọ pátá. Yéé. Tẹ́ sọ pé ṣe interview ní nísìn. Ilẹ̀ ń gbọ́ lẹ́ ń price gbogbo ìgbésí ayé mi. Ṣé mo máa ń yàgbẹ́? Ṣé mo máa ń tọ̀? Ṣé mo máa ń wọ pátá? Ṣé fẹ́ tú mi sí òwò ni? Láàrin èrò ni. The man ẹ má bínú. The man ẹ dẹ́kun sí tẹ́ bá sọ ẹ mọ́ ọrùn. Wàláhì ọgbẹ́nu tán. Mo mọ̀ ọrùn. A mọ̀ ọrùn. The man sí tẹ́ bá sọ ẹ mọ́ tilẹ̀kùn. Yé. Ha. Mo mọ̀ ọlọ́pàá mọ̀ jẹ́ kéèyàn sí interview ṣe o. Mo mọ̀ tilẹ̀kùn látẹ̀yìn. The man, I thank you for the interfere. Me, I want to see you next time. God bless you. Ẹ wo bí tẹ́ bá fẹ́ wá next time yín o. Ẹ dákun ẹ mọ̀ compose ara yín wa. Ẹ jọ̀ọ́ tọlọ́run. Ẹ má béèrè àwọn béèrè seat bá mọ̀. The man ohun yín le. Ihun mi ò ṣe nílé. Ẹ kàn fi tí dá tèmi dúró ni. Sáwọn béèrè gidi mo rò pé béèrè pé bá lágbájá o so ti lọ lo èyìnbó kan rí o àbí ṣé o ti lọ́kọ o. Kí ni mo ṣe gbogbo orun kan máa ń kọ́ lọ yẹ kí n sọ báwo yẹn. Ọ̀rẹ́ mọ́bìnrin lápẹ̀sán. The man ṣé máa ń wọ bàtà. Wàláhì ń sinwin. Sidi àbí kílẹ̀ kókọ yín. Ẹ ń sinwin gidi gan ni o. Tẹ́ bá ti rí èmi lójú ọ̀nà ẹ mọ̀ yàbàrà o. Ẹ mọ̀ yà sọ́tún. Tẹ́ bá yà sọ́tún lè máa yà sọ́sí o. Èmi ò fẹ́ wèrè o. Ọ̀rẹ́ mọ́bìnrin. Ẹ mọ̀ wine mi ni. You dey wine Jesus. Ẹ má bínú. My name is Sidi to the interfere. Me interfere the man. God bless you. God bless you. See you guys later. Bye.